Bàbẹ́là la wà nílé agodo. Bàbẹ́là la wà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là la wà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ Bàbẹ́là la wà tàti ń kéde tàdé ń fa akọyọ. Bàbẹ́là la wà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó tó jẹ́ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ní àǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá pọ́nbélé. Ìran ètò yìí ní láti rí i pé à ń sọ èdè Yorùbá kó máa já geere lẹ́nu wa. Bí ẹ bá ṣe gorí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan láti mú lọlé. Ó wá kù sọ́wọ́ yín láti jẹ́ kí owó yìí kó wà bó ṣe wà àbí kó dín, nítorí bí ẹ bá ṣe ń fi èdè míì sí èdè Yorùbá tí ẹ ń ṣe àwọn ìbéèrè ni owó yẹn á máa lọ sílẹ̀. Olófòfó wà ń bí láti rí dájú wípé ẹ mówó lọlé. Ọ̀rẹ́ yín tún ni nítorí a máa ràn yín lọ́wọ́ láti rí pé ẹ gba àwọn ìbéèrè. Ṣé ti rí pé ó ń ṣe iṣẹ́ takuntakun. Ìbéèrè 10 péré lẹ ní. Kí lorúkọ yín? Orúkọ mi ni Akínbọ̀bóyè Rótìmí. Akínbọ̀bóyè Rótìmí. Tí gbogbo èèyàn mọ̀ sí High Chief Bàbá Ìdànrè. High Chief Bàbá Ìdànrè. Sorry, High Chief ní Yorùbá. High Chief. High Chief. Kí ni a máa yọ ṣùgbọ́n kí ni High Chief? Olóyè pàtàkì. Olóyè gíga. Olóyè gíga. Báwo yọ High Chief yẹ? Báwo yọ Chief yẹ? Kí ló dé àti ìbẹ̀rẹ̀ ẹ ti ń sọ High Chief? Kí ló dé? Kò sí nǹkan kan. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? A máa ń pààyàn lẹ́rìn. A fẹ́ rẹ́rìn. Ó yá. Àárẹ̀ yìí náà báyìí. Ẹ pa mí lẹ́rìn, ẹ pa wá lẹ́rìn, ẹ pa wá lẹ́rìn. Ẹ gbọ́ra jìgì. À ń pa yín lẹ́rìn náà báyìí. Ó dáa. Gbogbo arẹ́rìn báyìí àsùnkún. Àsùnkún bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Àdèní sunkún lágbára Ọlọ́run. Àṣẹ, àṣẹ, àṣẹ. Ẹ pẹ̀lẹ́, ẹ wá láti Ìdànrè. Ọmọ bíbí ìlú Ìdànrè ni mí. Níbo lẹ ń gbé gangan? Àkúrẹ́ mò ń gbé. Ó dáa, ó dáa, Àkúrẹ́. Ó dáa, ẹ má jẹ́ ká bọ́pọ̀ lọlé olóró, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ìbéèrè. Ìbéèrè 10 lẹ ní. Báwọn mú jẹ́ kán mú lára àwọn àtẹ yẹn ká mọ ibi tó ń lọ. Ọdún mélòó lẹ ti ń ṣe iṣẹ́ yìí sẹ́yìn? Ẹ mú ẹyọ kan lẹ ní, ẹ mú ẹyọ kan. Ẹ kọjú ẹ̀ sí yín. Ìbéèrè kélòó? Ìbéèrè 100-1. 100-1. Bí a ṣe ń sọ kọ́ ni 100-1. Ẹ jẹ́ kí n wò. Kí ló sọ? A máa ń sọ pé ìbéèrè 100. 100. Ó yá, kí ni ìbéèrè 100 sọ? Ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Ṣé kí n kà á ni? Ṣé ẹ fẹ́ kà á ni? Parí òwe Yorùbá yìí. Sìmíkáre ilé àná wọ ẹ̀wù ẹ̀tù. Sìmíkáre ilé àná wọ ẹ̀wù ẹ̀tù. Kí ni ìtumọ̀ yẹn? Kí lẹ̀ ń kà? Sìmíkáre ilé àná wọ ẹ̀wù ẹ̀tù. Sìmíkáre ilé àná ó wọ ẹ̀wù ẹ̀tù. Sìmí lọ sílé àná ó wá lọ wẹ̀wù ẹ̀tù. Ẹ parí ẹ̀.
kí ni ẹ̀wù ẹ̀tù? ẹ̀wù ẹ̀tù jẹ́ aṣọ oníyebíye. Aṣọ olówó iyebíye. Olówó iyebíye. Ó dàbí ojúlówó aṣọ olówó iyebíye tí àwọn bàbá wa máa ń wọ̀ ní ẹ̀wù ẹ̀tù. Yorùbá wa sọ pé sìnmí káre ilé àná ó lọ wọ ẹ̀wù ẹ̀tù. Kí ni? Olófòfó. Sìnmí káre ilé àná ó lọ wọ ẹ̀wù ẹ̀tù. Kí ni kọ́kọ́ ìyàwó wọ̀? Kí ni kọ́kọ́ ìyàwó wọ̀? Mo ní kó sìnmí ká lọ síbì kan. Ẹ jẹ́ ká gbé sí ìgbà tá a wà yìí. Bóyá mo ní kẹ́ sìnmí lọ sílé ọ̀rẹ́bìnrin mi o, èmi àti yín á lọ sílé ọ̀rẹ́bìnrin mi. Ẹ̀yin wá lọ wọ ẹ lọ múra jù mí lọ síbẹ̀. Kí ni kọ́kọ́ ìyàwó wá wọ̀? Kí ni kọ́kọ́ ìyàwó wá wọ̀? Àjọ jáde ẹ̀yin lẹ ń ṣe làwùlàwù tẹ́ ẹ ṣe. Ẹ jọ̀ọ́ rọra o, má ṣe jù rẹ, má ṣe jù mí lọ. Sìnmí ká lórí ilé àná ó lọ wọ ẹ̀wù ẹ̀tù. Kí ni kọ́kọ́ ìyàwó wọ̀? Ẹ pẹ̀lẹ́, ó kù 9. Olófòfó. Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ Adẹ́rìnpòṣónú tẹ́ ń ṣe? Ọdún 4 sẹ́yìn. Ọdún 4 sẹ́yìn. Kí lẹ ń ṣe kó tó dìgbà yẹn? Oníṣẹ́ ọwọ́ ni mí, tá dẹ̀ ṣe iṣẹ́ báyìí. Oníṣẹ́ ọwọ́ ni mí, tá dẹ̀ ṣe ń ṣe báyìí. Di báyìí. Irú iṣẹ́ ọwọ́ wo lẹ ń ṣe? Mo jẹ́ iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe ni àwọn tó máa ń fa omi sílé, tó máa ń gbómi wọlé. Kí lóyìnbó ń pè? Mi ní lè sọ nǹkan tí òyìnbó ń pè. Kí ló dé? Torí má sọ òyìnbó ni ètò tá a wà lórí ẹ̀. Lóòótọ́. Ẹ sọ̀rọ̀. Òótọ́ ni. Èwo ni kẹ́ wá máa gbọ́n rí? Kí ló máa ń gbọ́n rí bẹ́yẹn? Ṣé tó máa ń gbọ́n rí mo ṣe ń gbọ́n rí? Mi máa ò. Ó dà, jẹ́ kó mú kejì. Ìyẹn ò tí ì sí lára ìbéèrè mi gan. Àyàbá ṣì nìyẹn. Àyàbá ni. À ń sọ̀rọ̀ ni. Ìbéèrè ó kàn ń wà ní. Ìbéèrè kélòó? Ìbéèrè onílé. 87. Kí ni 87 ní Yorùbá? Ìbéèrè 4 àti 7. 4 àti èwo ni 4 àti 7? Èwo ni 8 nínú ẹ̀? Olófòfó. Kí ni 80 ní Yorùbá? Ọgọ́rin. Ọgọ́rin. Kí ni 90? Àádọ́rùn. Àádọ́rùn. Kí wá ní 87? Olófòfó. Àádọ́rùn-ún-dín-mẹ́ta. Àádọ́ta. Àádọ́rùn-ún-dín-mẹ́ta. Àádọ́rùn-ún-dín-mẹ́ta. Kí ni mo ti sọ. Ẹ sọ kí ni? Àádọ́rùn-ún-dín-mẹ́ta. Dúró filẹ̀ jẹ́ ṣẹ́ẹ̀rí bá a ṣe máa ń sọ ní 17. Ok, 17. Bá mi yọ òkè yẹn. Kí ni yẹn? Kò sí. Kò sí. Ṣé bí à ń sọ̀rọ̀ ni? Mo gbọ́ yìí. Ó yá 17. Kí ni?
Kí ni orúkọ ẹranko? díẹ̀ ṣé ẹ mọ̀ Mi ì mọ̀ o. ẹ tí ì rírí ṣebí ìdánrè ní ṣé kò sí ńbẹ̀ ni. Ó lè wà ń bẹ̀ kí n má mọ òyìnbó ẹ̀ o, kí n má mọ pé nǹkan tí mo mọ̀ sí ọ̀tọ̀. Kí wàá lẹ mọ̀ sí. bá mi yọ ẹ sì fẹ́ ní sùúrù irú sùúrù wo kẹ́ máa ṣọwọ́ báyìí pẹ́pẹ́pẹ́pẹ́ yọ dànù. àgbọ̀nrín. Àgbọ̀nrín? wọ́n ní kí ló ẹ̀ ń jẹ́ àgbọ̀nrín èṣì lọ́bẹ̀. ẹ dẹ̀ mọ̀ o. Mo mọ̀ ọ́ jù. jù kí ló wá ṣẹlẹ̀. Mi ì mọ̀ pé òyìnbó ẹ̀ nìyẹn. ẹ pẹ̀lẹ́. ó yá ẹ tẹ̀síwájú ìbéèrè kelo. ó yá. Ẹ̀dẹ̀ sọ lẹ́ẹ̀kan bí o. kí ni. 4 àádọ́rin dín mẹ́rin. àádọ́rin dín mẹ́rin. àádọ́rùn dín mẹ́rin. bá mi yọ. Olófòfó. ìkejì-dín-láàádọ́rùn. kí ló wá dé. ẹ lọ sí eayorùbá.com lẹ́yìn ètò ni o eayorùbá.com kẹ́ lọ wo òǹkà Yorùbá níbẹ̀ ẹ máa lè kẹ́kọ̀ọ́ sí. ó yá kí ni ìbéèrè tó wà ń bẹ̀. ó ní kí ni fountain ní Yorùbá. Orísun ṣé orísun ni. Orísun. Orísun. báwo ló ṣe jẹ́ orísun. Orísun ni. Orísun ni. Orísun. Orísun. báwo ló ṣe jẹ́ orísun. Nígbà tí mo túmọ̀ ẹ̀ lọ́kàn mi mo fi mọ̀ pé orísun ni. Orí ìsun kí ni kí nǹkan sun. Kí nǹkan sun. Orísun. Orísun ni kí nǹkan sun kó jáde láti ibì kan. Kó jáde láti ibì kan. Orí ibẹ̀ yẹn ìkóríta orí ìsun ibi tí nǹkan ti ń jáde. Fountain. Orísun ìyè ọba aláṣẹ. Jésù mo bẹ̀ ọ́ jẹ́ kí rówó ìkórè san. Ó yá ẹ̀bù. níbo lẹ ti pààyàn lẹ́rìn gbẹ̀yìn. Tí mo ti pààyàn lẹ́rìn gbẹ̀yìn ní Alágbàká nígbà tí èkejì mi kan ṣe tó kó ní Alágbàká ṣá. Nígbà wo nìyẹn. Kò tí ì pẹ́ jọjọ inú ọdún náà. Kì í ríṣẹ́ ní gbogbo ìgbà nìyẹn o. A máa ń ríṣẹ́ ẹ̀rọ alátagbà ní orí iṣẹ́ wa wà. Ibẹ̀ lẹ ti ń pààyàn lẹ́rìn-ín. Àmọ́ tá a bá ti ṣe àwa jù sí gbogbo àtẹ́gùn kó lè máa káwọn èèyàn máa gbọ́ kán máa sọ̀rọ̀ lé lórí kínú wọn máa dùn àbí. Bẹ́ẹ̀ni. ló yá jẹ́ kán mú ìbéèrè. ìkélò. kí ló ń ṣọ̀gá yìí. ẹ sọ. kí ni òǹkà yìí. mi ò ní dáríjì yín lélẹ́yìí o tẹ́ ẹ bá ti gbà á máa gbọ́n yọ ni kò sí ṣeré mọ́. Ẹ̀rìndínláàádọ́rin.
ní kíni? ní ìbéèrè tí mo mú. 86 ní ẹ̀rìndínláàádọ́rin. Bá mi yọ. Ìbéèrè kẹrìndínláàádọ́rùn-ún 90. Wọ́n sì máa sọ ìmọ̀jì máa dáhùn ìbéèrè. Kí ni ìbéèrè tó wà bẹ̀? Kẹrìndínláàádọ́rùn ó yá. Kí ni? Kẹrìndínláàádọ́rùn. Kí ni ìbéèrè tó wà bẹ̀? Ó yá. Wọ́n ní kí ni Yorùbá ń pè ní owó, mo wá túmọ̀ ẹ̀ lọ́kàn mi ní ìtanràn. Owó ìtanràn, fine. Owó ìtanràn, bẹ́ẹ̀ ni owó ìtanràn ni owó tó bá ní owó ìtàn ọ̀ràn, owó tí ẹ san láti tán ọ̀ràn tí èèyàn dá. Kí ni tán? Owó ìtanràn. Kí ni tán? Tán ìdáríjì. Tí bá ní ó ti tán, ṣé ìdáríjì nìyẹn? Kí ni tán? Ìdáríjì ni. Ó ti tán. Ó ti tán náà nìyẹn. Kí ni tán? Kí ni òyìnbó tán? Ẹ̀sùn yẹn ti tán. Tán bá ní nǹkan tán, ó ti parí. Finish. Owó ìtàn ọ̀ràn nǹkan tí èèyàn bá ṣe tó tán, owó tí èèyàn san pé ó ti tán o, àní ọ̀ràn yìí ti parí torí pé a ti san owó yìí o. Owó ìtanràn, owó ìtanràn, ẹgbàá owó ìtanràn, fine. Owó sì wà ń bẹ̀ fún yín. Ó yá, kí ni owó tó wà ń bí ní Yorùbá? Ṣé tòkè ẹ̀? Owó tó kù fún yín báyìí. Ọgbọ̀n kù. Ọgbọ̀pọ̀. Báwo yọ? Kí ni? Ní sùúrù. Èdè àdúgbò. Ó yá. Kí ló dé? Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Ẹgbẹ̀rún kan ní 1000. Ẹgbẹ̀rún méjì 2000. Ẹgbẹ̀rún is 1000. Ẹgbẹ̀rún ní ọ̀nà ọgbọ̀n 30,000. Ẹ pẹ̀lẹ́. Mélòó náà ti dáhùn báyìí? Èjì, ẹ̀ta, ẹ̀rin, ó kù mẹ́fà. Ó yá. Mẹ́fà. Kí n kà síta. Kẹ́kọ̀ọ́ tiẹ̀ tó kà gan. Níbi ọdún méjì àbí mẹ́ta síbí, ibo lẹ wò pé ẹ máa gbé iṣẹ́ adẹ́rùpòṣónú yìí dé? Ìgbà tí mo ti bẹ̀rẹ̀ eré adẹ́rìnpòṣónú, mo ti wò pé lábẹ́ bó ti wò kú rí, a máa gbé débi gíga. Níbo lẹ ríra yín? Àríra wa lókè torí àwọn táwọn wò wájú, a rí pé ibìkan náà ti bẹ̀rẹ̀ kan dókè, adẹ̀dùpẹ́ ibi tọ́lọ̀ ń lọ wájú. Bí èèyàn mélòó ló ń tẹ̀lé yín báyìí lórí? Bá mú ẹ̀rọ alágbèéká mi wá, jẹ́ kí n wò.
mélòó lèèyàn tó ń tẹ̀lé yín? A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ìmọ̀ mi ò pè ní Yorùbá o. Àwọn èèyàn ń tẹ̀lé wa wọ́n ń gbìyànjú. Mélòó kò ní mẹ́ni? Ṣé ní ẹ mọ̀ pé ẹ̀rọ yẹn póríṣiríṣi ṣé ní wọ́n ń tẹ̀lé wa. Ó dáa, lórí TikTok bí èèyàn mélòó ló ń tẹ̀lé yín? Ibẹ̀ yẹn àwọn tó ń tẹ̀lé mi lọ́wọ́lọ́wọ́ báyìí torí a ti kọ́kọ́ ní ẹyọ kan tó ń gbà lọ́wọ́ wa. Ta ló gbà? A ṣe tẹ̀pá sófin wọn. Ẹ tẹ̀pá sófin àbí ẹ tàpá sófin? A tàpá sófin. Ta ìpá kéèyàn ta ìpá tàpá sí òfin. Is to go against. Tàpá sí nǹkan is to go against that thing. Àwọn èèyàn wa tún padà ń tẹ̀lé wa díẹ̀díẹ̀. Mélòó? Mo mọ̀. Ó dáa, ẹ polówó ara yín kán tẹ̀lé yín. Ẹ̀yin olólùfẹ́ mi. Ta ló fẹ́ yín? Ta ló mọ̀ yín? Olóòtú ètò mọ́sọ̀ òyìnbó. Ṣé mi lè? Ìwé ètò yìí ta ló mọ̀ mí? Mò ń polówó ara mi, ẹ̀yin lẹ́ni kí n polówó ara mi. Ẹ máa po. Ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ mí, orúkọ mi ni Olóyè Gíga Bàbá Ìdànrè tó jẹ́ adẹ́rìn-ín-pòṣónú tí mò ń fi èdè Ìdànrè ṣe dáàyàn tí mò ń fi èdè Ìdànrè pààyàn lẹ́rìn. Ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mi ní gbogbo orí afẹ́fẹ́ tẹ́ bá ti bá mi pàdé, ṣùgbọ́n kì í ṣe bí eléyìí máa ṣe rí ń bẹ̀ ẹ̀ rí mi tí mo wọ agbádá tí mo wọ àkún tí mo dẹ̀ tún mú ọ̀pá. Ẹ ṣe múra bẹ́ẹ̀ wá síbí, ó yẹ ká yọ owó yín. Olófòfò bá mi sọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Ṣé olófòfò ló pè yín wá bí ni? Olófòfò ṣe jókòó báyìí. Ṣé olófòfò ló pè yín wá bí? Olófòfò ni mo bá sọ̀rọ̀. Ṣé olófòfò ẹni tẹ́ bá sọ̀rọ̀ kan ló wà ńbẹ̀ yẹn? Olófòfò yìí wọn ò ní kí n múra bẹ́ẹ̀ nígbà tí wọ́n ní kí n wá. Ó yá, ìbéèrè kélòó nìyẹn? Ẹ jẹ́ kí wò ó. Ìbéèrè 111. Rárá, mi ò ní gbà lọ́wọ́ yín. 111 kí ni Yorùbá ń pè? Ẹ̀kọkànlélọ́gọ́rùn-ún. 101 kan nìyẹn. Bá mi yọ òkè yẹn. Ẹ pẹ̀lẹ́. Olófòfò. Ìbéèrè ìgan ìlú ó dáa. Kí ni 101? Ẹ mọ̀, bá mi yọ. Mo rò pé wọ́n ti yọ lẹ́ẹ̀kan. Òkè lẹ́ẹ̀nà yọ. Lẹ́ẹ̀kan yẹn. Ẹ mọ̀ pé ẹ sọ òkè. Mo mọ̀. Bá mi yọ. 111. Ó yá, kí ló sọ? Eré orí igi àṣekù ọmọ ẹdun. Kí ni Yorùbá ń pè ní ẹdun? Ẹdun jẹ́ bó ṣe yé mi sí, a lè fi òwe ìtumọ̀, mo lè túmọ̀ sí. Kí ni ẹdun? Ẹdun jẹ́ ẹranko tó máa ń fò káàkiri orí igi. Kí ni orúkọ míì
a máa ń pè ní ọ̀bọ. Kí ló ṣe yín? Ìdọ̀rẹ̀. Mẹ́nẹ́rù. Mẹ́nẹ́rù. Kí ni gbogbo yẹn? Ó yẹ ẹdun. Ẹ mọ̀ pé ọ̀bọ ní ọ̀rọ̀ míì fún ẹdun. Ẹdun ìdọ̀rẹ̀, ọ̀bọ ìdọ̀rẹ̀, ṣé kìí ṣe kan ni? Ó yá. Ìbéèrè kélòó? 100. 100, ó yá. Ẹ jọ̀ọ́ o. Ẹ kà sókè. Ẹ kà sókè. Yorùbá bọ̀ wọ́n ní pásá òfúnra. Pánsá òfúnra. Pásá já. Àjà òfúnra. Àjájì. Kí ni pánsá? Pánsá òfúnra. Pánsá já. Àjà òfúnra. Àjájì. Ọlọ́run. Pánsá òfúnra. Àjà òfúnra. Àjájì. Ṣé mọ̀ kí ni àjà? Àjà jẹ́ ibi tán máa ń kẹ́rù sí. Lókè. Attics ni òyìnbó ń pè. Òkè. Àjà. Òkè ló wà. Kí wá ní pánsá? Pánsá. Ṣé mọ̀ pé ó ti yọ ẹ̀ mọ̀ pánsá. Ṣé ní ti àjà yẹn a ní àjàlẹ̀ o, ẹ dúró. Ṣé mọ̀ wá a ní àjàlẹ̀ tó jẹ́ underground, a ní àjà tó wà lókè. Pánsá wá ní tẹ́ bá ní ilé, ó máa ń ní ibì kan báyìí tẹ́ máa ṣe mára ògiri tẹ́ máa kó nǹkan sí. Kì í ṣe àjà ni, ṣùgbọ́n ní ẹ máa bí àtẹ ni tẹ́ máa kó nǹkan sí. Tẹ́ bá lọ sí sọ alátẹ, wọ́n máa ń ní àwọn yẹn. Ní pánsá. Wọ́n ní pánsá òfúnra pánsá já, àjà òfúnra àjà jìn. Bí onílé ò bá fúnra, olè á kó. Ẹ pẹ̀lẹ́. Àwa nìyẹn o. Ṣé o ti yọ? Ó yá, ìbéèrè kélòó? One 115. Dúró. Ó ṣe wú ẹ. Ó yá. 115. Kí ni 115 ní Yorùbá? Kí ni 115? Ẹ mọ̀? Ìbéèrè 5-dín-lọ́gọ́fà. Torí ọgọ́fà is 120. Ọgọ́fà is 120. So 115. Ìbéèrè 5-dín-lọ́gọ́fà. So 5-dín-lọ́gọ́fà is 115. So ó ti yọ, ó fẹ́ fún. Ṣẹ̀rí olófòfó bó ṣe dá sí yín. Ṣé ẹ̀yin náà ẹ wò, ṣé kò yẹ kí n yọ? Mo ní ká yọ, olófòfó ní ká filẹ̀ torí èèyàn dáadáa ni. Ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ olófòfó. Ó yá, kí wọ́n ní kẹ́ka ẹ̀jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní Yorùbá. Kí ni ẹ̀jẹ́? Ẹ̀jẹ́. Ẹ̀jẹ́ pé kéèyàn ṣèlérí kó má ṣe nǹkan bí ẹlẹ́dẹ̀. Ẹ̀jẹ́. Ó yá, ẹ̀jẹ́. Mo jẹ́jẹ́ fún orílẹ̀-èdè mi. Nàìjíríà. Láti jẹ́ olótìtọ́ àti olódodo.
ọmọlúàbí àti olódodo. ọmọlúwàbí àti olódodo. olófòófó. ó yá. mo jẹ́jẹ́ fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olótìtọ́ àti òdodo láti. bá mi yọ. mo jẹ́jẹ́ fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olóòótọ́ àti olódodo láti fi gbogbo agbára mi sin Nàìjíríà láti máa jà fún ìṣọ̀kan rẹ̀ àti láti máa gbé ìyìn àti ògo rẹ̀ ga kí Ọlọ́run ràn mí lọ́wọ́ kí n lè mú ẹ̀jẹ̀ yìí ṣẹ. àṣẹ. ó yá ó kù mẹ́ta àbí méjì àbí mẹ́ta ló kù. ẹ wo ẹ jẹ́ á fún yín ní 5,000 ó ti tó. ṣé àtúnṣe tó. ẹ ṣe olófòófó mo ṣe bá. ẹ ṣé gan ni pé ẹ wá sí orí ètò Babella Masọ̀yìnbó. mo nírètí pé ẹ tún máa gbáradì láti tún padà wá. ṣé èèyàn lè padà wá. ẹ lè padà wá. ẹ lè padà wá. ẹ lọ àgbò tó tàdí mẹ́yìn iná ló lọ ṣe. agbára ló lọ mú. ó lọ má gbára wá ni. a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbogbo yín gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi tí wọ́n ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí wọ́n ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti ibi gbogbo ní àgbáyé láti sọ pé ẹ kú iṣẹ́ ẹ ń ṣe nǹkan tó dáa a dúpẹ́ lọ́wọ́ yín. tí ẹ bá fẹ́ kàn sí wa láti túbọ̀ kí wa lẹ́yìn láti lè tẹ̀síwájú pẹ̀lú ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tí ó ń hàn ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yìí àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá àbí tẹ́ bá fẹ́ kópa ní orí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ náà kí a fi ìlànà àtọ̀ ránṣẹ́ sí yín. ẹ ṣé gan ni kó tó dìgbà míì. Babella la wà nílé àgọ́dọ̀ Babella la wà tàti ń kéde tàti ń káṣà. Babella la wà tàti ń gbédè tàti ń gbàṣà lárugẹ.